أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ọkùnrin nínú yín àtobìnrin, ará tòsí àtàrà jìnnà, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àláfíà Ọlọ́run àtoríire tí ń bẹ nínú kíkí tí mo fi kí yín yìí, èyí tọ́lọ́run fi ṣàálẹ́ ṣàn pé kó máa jẹ́ kíkí ọmọ àlìjánà, mo fi bẹ́ lọ́hùn fún gbogbo wa lápapọ̀ ìpé kóríire wa kó máa pọ̀ sí, káàánú Ọlọ́run lérí wa kó máa pọ̀ sí, kó kárí àwọn ọmọ wa bẹ́ẹ̀ àtàwọn aya wa àtàwọn ọkọ, kó kárí àwọn òbí wa àtàwọn táwa náà bí àti gbogbo ohun tá a ní àti tó ní wá. Ọlọ́run, orí rẹ tó bá wa jí lénìí má jẹ́ ó parẹ́, yóò tún máa lékún sí i. Èyí tó ju gbogbo orí lọ lórí Islam, orí ń pa dọ́lọ́ǹdọ́, Ọlọ́run má gbà lọ́wọ́ wa o. Wọ́n sọ wá dolóòṣà, wọ́n sọ wá dẹlẹ́bọ, wọ́n sọ wá dẹni tí ó padà máa sin nǹkan tó dá nígbà tá a ti mọ̀ ọ́. Ọlọ́run má dà wá láàmú, má fàárẹ̀ lé wa kúrò nídìí ìmọ̀nà, má fàìsàn lé wa kúrò nídìí Islam, má fòṣì lé wa kúrò nídìí ìgbàgbọ́ rẹ̀. Já láti bọ̀ tán rẹ̀. Ìdánilẹ́kọ̀ọ́ tá a mú wá ní jímọ̀ tèmi tá ń bẹ lọ́hùn kó já sọ́pọ̀ rẹ̀, òun ni ìdánilẹ́kọ̀ọ́ ìgbàgbọ́ tí ó máa jẹ́ ìdáhùn fún ìbéèrè tí ọmọ ìyá wa kan bí mí, tí mo wá ní kí ìbéèrè náà kó ṣe gbogbo ẹni tí àwọn náà ò béèrè àmọ́ ó ṣeé ṣe kán mọ̀mọ̀, kó ṣe kálukú wa láǹfààní, kó lé wa kún nígbàgbọ́. Òun ni wípé nínú àṣà tó gbajúmọ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire, òun ni pé tí obìnrin bá wà nínú oyún, obìnrin tó bá ti lóyún, wọ́n ní kó má jáde o láì rí wípé òun dé píìnì mọ́ra. Ṣé ẹ ti gbọ́ rí? Wọ́n ní pé obìnrin tó wà nínú oyún nílẹ̀ Yorùbá, wọn ò ní fẹ́, Yorùbá ò ní fi ó jáde síta láì dé píìnì mọ́ra. Iṣẹ́ wo ni píìnì yìí ń ṣe? Ǹjẹ́ iṣẹ́ wo ní í ṣe? Wọ́n ní nítorí káburú ó má bàa ṣe. Èyí tí ń já mọ̀ pé píìnì náà iṣẹ́ protection ní í ṣe, ń ṣúgbà aboyún káwọn awo nípa, káwọn àlìjànnú má bàa kọlù. Nígbà míì wọ́n á ní tó bá sì rí píìnì mú jáde, kò mú òkúta jáde, bí ipò òkúta ń bẹ ní ara rẹ̀, ọmọ ènìyàn máa wá di òkúta mára káàkiri nítorí kíni? Kálìjànnú má bàa ṣe nǹkan kan fún. Allahu Akbar. Nígbà míì sì ní wọ́n á ní kó wá jẹ àsèjẹ abíwẹ́rẹ́. Ìyẹn gbajúmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n máa bímọ sílé alágbo. Àsèjẹ iṣẹ́ méjì ni, nínú kó máa ṣiṣẹ́ wípé kó lè bí wẹ́rẹ́, kó ṣe àwọn iṣẹ́ àgọ́ ara, àbádò, àbọ̀ṣẹ wíwẹ̀, nípa fífọ ojú ara, kó lè jẹ́ kójú ara obìnrin ó fẹ̀ nítorí kọ́mọ ó lè jáde lọ́nà rọrùn. Àwọn wọ̀nyí yàtọ̀ sí protection. Àwọn wọ̀nyí àwọn ń ṣe ìwòsàn àgọ́ ara ni, wọ́n ń tọ́jú ara. Ìyẹn yàtọ̀. Kò bá àbọ̀ṣẹ wá, kò bá àbá àgbo wá, kò bá àbá àsèjẹ wá, àti gbogbo ọ̀nà míì tó bá jẹ́ aláàlí tó bá bá wa, àti nǹkan fi pẹ̀lú ẹ̀ náà tó bá ti dá. Àmọ́ èyí tó bá bá yí pé ó jẹ àsèjẹ yìí, ó sì máa wẹ ọṣẹ yìí, àgbo yìí ṣe pàtàkì fún ọ láti máa mu, láti máa fi wẹ̀. Ǹjẹ́ kí ló dé? Torí àwọn awo nípa ni o, àwọn tó ń jo oyún mu, àwọn tó ń jẹ́ kí ìkúnlẹ̀ kó le fún obìnrin jọ́ tó bá fẹ́ bímọ. Tó bá ti jẹ́ yẹn, ó ti di iṣẹ́ protection, ní pé káburú má bàa ṣe yẹn. Ojú wo ni ó yẹ kí mùsùlùmí fi wo kinní wọ̀nyí? Píìnì dídè mọ́ra, òkúta fífi sára, àsèjẹ àti àgbo àti ọṣẹ fífi wẹ̀ fún aboyún tó bá ń ṣiṣẹ́ ẹ̀dẹ̀ mọ́wọ́ dáadáa o, tí ń bá ń ṣiṣẹ́ káwo nípa kan, kájẹ́ kan, kóṣó kan, kémèrè kan mọ́ rí tiẹ̀ pè láburú, kálásàsí kan mọ́ ròyún dè mọ́ níkùn. Tó bá ti jẹ́ṣẹ́ eléyàn ní ṣe, iṣẹ́ ìdáàbòbò nù, iṣẹ́ ṣúgbà mi, ẹ yọ mí lọ́wọ́ aburú nù. Ojú wo ló yẹ kí mùsùlùmí ó fi wò? Òun ni ìbéèrè tí arábìnrin níbi béèrè lọ́wọ́ wa. Gbogbo àwọn tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ, tí wọ́n ń bẹ lọ́wọ́ ní àlùbáríkà, Ọlọ́run máa ṣàbà wá fún wọn. Àwọn tí wọ́n ti wà ń bẹ, Ọlọ́run bá wa sọ wọ́n kalọ̀, sọ wọ́n kalẹ̀ láyọ̀ àtàláfíà, jí wọn bí wẹ́rẹ́, kó rọrùn fún wọn, kó má ní wọn lá. Àtàwọn àti tán bá wá bí, kálùbáríkà ó mú wọn dàrú. Gbogbo ẹni tí ń béèrè ọmọ lọ́dọ̀ Ọlọ́run máa ṣà fún wọn lọ́mọ àlùbáríkà. Gbogbo ẹni tó ti bí náà, Ọlọ́run bá wa tọ́ tiwa. Bá jí wọn yàn, jí wọn yanjú, ṣe wọn lọ́mọ àlùbáríkà, ṣe wọn lọ́mọ àdùnnú, ṣe wọn mùsùlùmí mùmínì. Naam, Ànábì sallallahu alayhi wa sallam, hadithi kan bẹ tí wọ́n gbà wá, tí wọ́n lá Ànábì sallallahu alayhi wa sallam sọ. Imam Malik
òun ló gba hadith ní wá nínú al-Muwatta, nínú àgbà tírà tó jẹ́ olórí gbogbo tírà lọ́jọ́ tèní, tó ṣáájú gbogbo tírà hadith, òun ni tírà al-Muwatta lil Imam Malik tí ń ṣe aṣáájú fún gbogbo ẹ̀. Níbẹ̀ ni Imam Malik ti gba hadith ní wá ikú wọn lá Nabi sallallahu alaihi wasallam lóòjọ́ kan wọ́n ń bẹ lórí ìrìn àjò, wọ́n ń ṣe ìrìn àjò lọ. Orí ìrìn àjò ni wọ́n wá sinmi síbì kan. Anabi sallallahu alaihi wasallam wá gbé òjíṣẹ́ kan dìde. Arsala Rasulullahi sallallahu alaihi wasallam rasulan. Òjíṣẹ́ kan ló gbé dìde. Qala ń sọ fún pé kéde fáwọn èèyàn, wan nasu fi maqilihim, kálukú sì ń sùn lọ́wọ́ ńjọ́ náà, wọ́n sinmi. Ní pé kéde pé la tabqayanna fi raqabati ba'irin qiladatun. Sọ fún gbogbo èèyàn wípé mi Ànábì ní kò gbúdọ̀ ṣẹ́kù lọ́rùn ràkúnmí kankan, kò gbúdọ̀ ṣẹ́kù lọ́rùn ràkúnmí kankan tí kálukú gbé jáde. Qiladatun, lẹ̀kẹ̀, qiladatun, ohun àsomọ́rùn àbásomọ́wọ́ tí wọ́n máa ń so mọ́ ràkúnmí lọ́rùn gbà náà. Min watarin, èyí tá a ṣe látara àwọn worowóró, lẹ̀kẹ̀ tá a ṣe tó ní worowóró nínú kán já kúrò lọ́rùn gbogbo ràkúnmí. Aw qiladatun, àbí tí ò wulẹ̀ tiẹ̀ ní worowóró nínú náà, ẹja gbogbo ẹ̀ kúrò. Illa qut'at, gbọ́dọ̀ bá kí ràkúnmí kan tó ní kan lọ́rùn mọ́, ẹja dànù. Yaqulu Malik, Imam Malik ní lẹ́yìn tó gba hadith yìí wá, ó ní ara dhalika min al-ayn, ó ní mo lérò, mo sì gbà yí pé ń tọ́ fà á tánàbí fi ni wọ́n já kúrò ní pé àṣà alárúbáwá àgbà náà ni pé tán bá ti dé àwọn kinní ní máwọn ràkúnmí yẹn lọ́rùn, ojúkójú kan tún lè wò wọ́n pamọ́. Torí ràkúnmí àwọn tóbi jura wọn lọ, wọn máa lẹ́ran lára jura wọn lọ, wọn máa lágbára jura wọn lọ. Tẹ́lómi bá rí bí mọ́tò táǹgùn lé ní náà ni pé wáò ẹṣin lẹ́ni yìí gùn, ṣé mọ̀ ojú ẹlòmíì lágbára. Tó bá wù ọ́ tínú rẹ̀ bá bàjẹ́ sí ní tọ́lọ́run ṣe fún ọ lóore, àfi tọ́lọ́run bá fẹ́ kí kinní ọ̀hún kalẹ̀ lóko. Ẹyin ju rẹ̀ wọ́n lágbára débẹ̀. Tán bá ronú kó bàjẹ́ fún yẹn àbàjẹ́, tán bá ronú kí ó burú fún yẹn àbúrú. Bọ́lọ́run ṣe ṣẹ̀dá ẹlòmíì náà mọ bóun ṣe dà bẹ́ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam sì jẹ́ àmọ̀ pé àwọn ìṣẹ̀dá kan bẹ tọ́lọ́run dá bẹ́ẹ̀. Èyí tí ń ṣe déédéé àwọn ẹlẹ́mìí, agbára ẹlẹ́mìí burúkú náà tí wọ́n pẹ̀ka tán lóríṣiríṣi ìran, àjẹ́ ń bẹ nínú wọn, oṣó, èmèrè, gbogbo wọn náà táwọn wí alágbára ẹ̀mí burúkú ni wọ́n. Ṣebí nítorí wọn náà láboyún fi fẹ́ di píìnì mara. Ṣebí nítorí àwọn àlìjànnú mi àtàwọn ẹ̀mí àìrí tó jẹ́ mi burúkú náà ló fi fẹ́ mọ́kùtà dání, ló fi fẹ́ jáṣe jẹ, ló fi fẹ́ máa wẹ ọṣẹ tí bàbá alágbo ní ọmọ wẹ̀ nítorí kó lè bí wẹ́rẹ́. Tó bá ti jẹ́ nítorí bẹ́ẹ̀, ó ṣe déédéé yìí tá Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé kí wọ́n lọ já kúrò lọ́rùn gbogbo ràkúnmí, nítorí pé wa ala Allahi falyatawakkalil mutawakkilun. Olúwa nìkan ni gbogbo ẹni tó bá fẹ́ gbára lé kó gbára lé. Ọlọ́run nìkan ló ṣe é gbọ́kàn tẹ̀. Wa ala Allahi falyatawakkalil mu'minun. Al-Qur'ani ló sọ bẹ́ẹ̀, ní pé gbogbo ẹni tó bá gbọ́ Ọlọ́run gbọ́ lótìtọ́, Ọlọ́run nìkan ni kó gbára lé. Al-Qur'ani sọ ń bọ̀ wípé alaysa Allahu bikafin abdahu. Ṣọ́lọ́run ò tíì tó ni, ọgbára lé o tún wà nǹkan míì, ìtumọ̀ ẹ̀ ní pé ọ̀gbá pé ó sufficient, ọ̀gbá pé ó lè dá ọ mójútó. Wala ya'uduhu hifzuhuma wa huwa al-'aliyyul 'azim. Bí sánmà àti ilẹ̀ ṣe tó yẹn kò ká Ọlọ́run láyà o, kò tóbi kọjá ntọ́lọ́run lè dá mójútó tó lè dáṣọ fún ẹ. Kò ní ìdí kó tún gba àwọn kan kúnra pé má bá ń sọ ọ̀nà ibẹ̀ yẹn káwọn aláburú má bàa wọlé láti bẹ̀. Ojú rẹ̀ ò tó bẹ́ẹ̀ nù, ojú Ọlọ́run tó gbogbo ẹ̀, látara bí òun ní sọ gbogbo ẹ̀. Ìwọ wá kéré nínú ntọ́lọ́run dá, ọ wá ti bọ́lọ́run ní lè dá ọ mójútó, àfi kó lọ mú òkúta, àfi kó lọ mú píìnì, àfàṣejẹ, àfi kó wá wẹṣẹ, àti kó wẹ àgbo kó tó lè kápá jẹ. Gbogbo ohun tó bá ti jọmọ́ ìpalẹ̀mọ́ wípé kọ́wọ́ mọ́ bá tẹ̀mí, àtẹni tí ìṣàbóyún náà, gbogbo ìpalẹ̀mọ́ kọ́wọ́ mọ́ bá tẹ̀mí, gbogbo ẹ̀ ń já sí ibi Ọlọ́run ọ̀fẹ́ ni o. Imam al-Hafidh ibn Abdul Barr lẹ́yìn tí ń ṣàlàyé hadith yìí nínú Muwatta Imam Malik, tó nígbà tí Imam Malik tí ó chapter hadith yìí, ó ní báàbù ma ja'a fi naz'i al-ma'alik wal-jaras min al-'unuq. Ojú pọ̀nà yìí, àkọlé yìí, òun ni hadith tó wá níbi ká já gbogbo nǹkan tán máa dè mára. Ṣèṣìrì gbogbo nǹkan máa dè mára, kì í wulẹ̀ sára ràkúnmí nìkan. So kódà ìtàn ni ọmọ fi kọ́nu mọ́tò níbi kíní ìṣáájú ọmọ wà lára rẹ̀ ní gbogbo ìgbà, àti wọ́n tẹ̀ ìṣàbóyún náà jẹ́ ọmọ wà lára rẹ̀ ní gbogbo ìgbà. Eléyìí ọmọ dè mọ́rí ni, eléyìí ọmọ fi sára, eléyìí fi wẹ̀. Gbogbo ìgbà bá ti fẹ́ jáde kọ́kọ́ fi wẹ̀ láàárọ̀ náà, nǹkan kan ò ní ṣe ọ́, ojúkójú kan ò ní wò ọ́ pa. Gbogbo ẹ̀ pátápátá kò ṣe déédéé ntọ́lọ́run fẹ́ o. Al-Hafidh ibn Abdul Barr ni wọ́n ṣàlàyé, ó ní wa huwa 'inda jama'ati min ahli al-'ilmi kama qala Malik. In tí Malik yìí sọ, tí Imam Malik sọ yìí, ń pé nítorí àwọn àjẹ́, nítorí àwọn awo nípa àtàwọn ẹlẹ́mìíkẹ́mìí àtàwọn ẹ̀mí àìrí
tí mo kọlu dábà tí mo da àwọn ràkúnmí wọn láàmú gbà náà fi de kíní nì mọ́ àwọn ọrùn ràkúnmí lójú ayé ànábì sallallahu alaihi wasallam. ìyẹn ló fà tá ànábì ni wọ́n lọ yọ dúdú ẹ̀. Ọlọ́run ní sọ̀yàn, kì í ṣe wúruwúru àti ntẹ́ dè mọ́ èèyàn lọ́rùn ni ó mọ̀ sọ̀yàn. ẹ lọ yọ dúdú ẹ̀. ẹ lọ yọ dúdú ẹ̀ tí ànábì sallallahu alaihi wasallam sọ níjọ́ náà. àtàlàyé tí Málíkì fi kún ní pé ntọ́ fà á nù. Ibn Abdul Barri ni bó ti rí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà ìsìlámù náà nù. ọ̀pọ̀lọpọ̀ ohun àlàyé táwọn náà fi gbé lẹ́yìn nù pé bẹ́ẹ̀ ni la yajuzu ń pé kọ̀tọ́ an yu'laqa ala sahihi shay'un min bani Adam. ẹni tó lálàáfíà táìsàn ò tí ì ṣe nínú ọmọ ànábì Ádámà ká wá dé nǹkan kan mọ́ lára. ká dé nǹkan kan mọ́ lára. àìsàn ò ṣe o, àṣàṣì ò tí ì kọlù ń wá ń palẹ̀ mọ́ kalẹ̀ pé ṣé kọ́ wá kọlù mí tán kí n tó mọ wá tí ń ṣe ni. àjàjì ara kalẹ̀ ni. gbogbo àjì ara àti ìpalẹ̀mọ́ ń pé bí ọmọkùnrin ò tó mọ́ fi lè sára mọ́ fi lè ìgbọ́dọ̀ orí kó tó sùn gbogbo ẹ̀ lápapọ̀. wala minal bahaimi bishay. kódà àwọn ràkúnmí àwọn ẹṣin àti gbogbo nǹkan máa gùn jọ náà èyí tí ń ṣe déédéé mọ́tò tá à ń gùn lé ní àtọ̀kadà tí wọ́n ní òde kìíní ìmọ̀ sá máa fi sínú ẹ̀jẹ̀ ọmọ wà nú ẹ̀ ní gbogbo ìgbà. wọ́n ní kọ̀tọ́ bishay minal alaik tí wọ́n bá máa fi kọ́ nǹkan ìtàn bá máa dè mọ́ nǹkan àti ìtàn dè mọ́lé náà ń pé tẹ́ ẹ bá ti dè mọ́lé ojúkójú kan ẹ̀míkẹ́mí kan nǹkan kan ò ní wọlé tọ̀ yín. khawfa nuzulil ayn nítorí pẹ́rù ń bà yín kí àínú àwọn awo nípa àwọn awo ní sọ̀rọ̀ ẹni bí ò ti dáa kí wọ́n má bàa sọ̀kalẹ̀ sínú ọ̀rọ̀ yín. li hadha al hadith nítorí hadith yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ mímọ́ Islam bẹ̀rẹ̀ láti rí Malik àtàwọn ẹlòmíì tó ṣáájú àtàwọn tán dé lẹ́yìn rẹ̀ náà ni wọ́n fi dúró lórí pé kọ̀tọ́ wa ma kana mithlahu àti tó bá jọ àwọn hadith yìí. wa rakhasu fihi ba'da nuzulil bala. àmọ́ o wọ́n ní tí àṣàṣì bá kọlù yàn ẹgbẹ́ mi yé dáadáa tí àṣàṣì bá kọlù yàn tí spiritual attack ti dé already àlìjànnú ti ṣe ní tó fẹ́ ṣe awo nípa ti ṣe ní tó fẹ́ ṣe àjẹ́ ti ṣe ní tó fẹ́ ṣe wọ́n ti mú wọ́n ti dè é wọ́n á ní kọ̀ ọ̀rọ̀ ọmọ bíbọ̀rọ̀ kí ló ṣe tí ń rọbí tí ò rọmọ bíbọ̀rọ̀ wọ́n ní ẹ̀ tó bá yẹ pé lẹ́yìn tí nǹkan ti ṣe é ni rakhasu. Abu Umar ibn Abdul Barr nínú Istidhkar ni mo ti ń ka jáde tírà rẹ̀ tó gbajúmọ̀ tó fi ṣàlàyé Muwatta Imam Malik. rakhasu wọ́n ṣe rúkṣọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà ṣe rúkṣọ̀ pé kò sáburú ẹjẹ́ ọwọ́ ẹni tí wọ́n ní kọ́wọ́ ẹni tó bá ti jálàlì ẹjẹ́ ò fi fọ́ra ẹjẹ́ ò jẹ́ ẹsì jẹ́ ó dè mára tó bá ti jẹ́ nǹkan fi pẹ̀lú rẹ̀ kò sáburú ń bẹ̀ lẹ́yìn tí àtàkì ti kọlù ni o eléyìí ò ti di ìwòsàn gbà wọn ó ti kúrò ní protection ṣètìlì ìyàtọ̀ ń bẹ ńbẹ̀ nǹkan ti ṣe already a fẹ́ solve problem a fẹ́ wòsàn kò tí ì ṣe ó wá ń gbáradì kalẹ̀ ń wá protection eléyìí ọgbọ̀n kan lè yàtọ̀ sọ́lọ́run àmọ́ nǹkan ti ṣe àwa ń wá bá ṣe ṣúgbà rẹ̀ bá ṣe tó gbogbo nǹkan aláàlí tá a bá lè fi pẹ̀lú àti gbé ìdìde padà tọ́lọ́run bá máa lò ní sábàbí kò sáburú ń bẹ nínú àgbo ni nínú ewé nínú egbò ni àti nǹkan mìíràn tó jẹ́ nǹkan aláàlí tí wọ́n bá máa fi ṣe wa minhum man karihahu ala kulli hal ń bẹ nínú àwọn àfáà tó ní àti ṣáájú kádánwò tó dé àti lẹ́yìn àdánwò náà àwọ̀ ọ̀gbá wọlé àwa kórè rẹ̀ bí Imam Ahmad wa Hanbal Imam Malik ń tiẹ̀ àwọn faramọ́ tó bá lẹ́yìn àdánwò òun faramọ́ kò sáburú ìgbáradì kalẹ̀ ni wọ́n pè láburú píìnì yìí tẹ́ bá ti dé mára ṣé kò rọ́mọ bí ni ń rọbí látẹ̀kan láti bí wákàtí mẹ́ta ló ti wọ lébọ̀ tí ó ti wọnú labour room tí ń lébọ̀ ó dẹ̀ dé píìnì yìí mọ́ lára yóò bì píìnì lásán lẹ́yìn nùzúlù bàlá àlèdèrú ẹ̀ lẹ́yìn nùzúlù bàlá ẹ̀wẹ̀ ládò àkọ́rọ́mọ bíbọ̀rọ̀ ẹ̀wẹ̀ ní kíní yìí ẹ̀ṣẹ̀ kíní yìí tí kíní yẹn ọ̀bá ti ní ẹ̀bọ́nú àti ní tán fi pẹ̀lú rẹ̀ ọ̀bá ti ní haramu nù àmọ́ nígbà tí ẹjọ́ ọmọ gbáradì kálá ṣé ká dánwò wá ṣẹlẹ̀ tán kó tó mọ tí ó ṣe ní ẹjẹ́ ọ̀ṣẹlẹ̀ náà ẹ̀kọ́ tẹ̀sìn kọ́ wa nù nítorí pé tá a bá ti dé mara bá ní àádọ́kànlé lẹ́yìn ọlọ́run a ti gbà pé ń sọ wa báwọn ọlọ́run sì nìkan lolùṣọ́ ọlọ́run sì nìkan ló ní dáàbòbò lọ́dọ̀ èyí ni hadith anabi sallallahu alayhi wa sallam tó ní wọ́n lọ já dùgbò tí ń bẹ ní ọrùn àwọn ràkúnmí nì Imam Ahmadu ní tèmi náà yé mi o èmi tí mo ní ó má dé nǹkan kan mara kódà lẹ́yìn tádánwò sọ̀kalẹ̀ tó bá sọ̀kalẹ̀ ó ní tọ́ra anabi ni man ta'allaqa shay'an ẹnikẹ́ni tó bá dé nǹkan mara kò specify ṣé kádánwò tó sọ̀kalẹ̀ ní àbí lẹ́yìn tó bá sọ̀kalẹ̀ tán wukila ilayhi olúwọ́ dáadáa kìíní ní pé n tó dé mara àwọn náà sì ni ó máa protect rẹ̀ n tó dé mara àwọn náà sì ni ọlọ́wọ́n dáadáa n tó dé mara yóò yọwọ́ lọ́rọ̀ ẹ̀ àdìsí ni Imam Ahmadu ní àwọn rí bó fẹ́ wẹ́ pé ṣálà àdìsí ni ṣàlàáfíà tó lára bí ò tó lára ẹjọ́ pọ̀ ńbẹ̀ gan yìí tó yẹn jújù ni pé kò lálàáfíà ìyẹn ló jáwọn mọ́ Málíkì odò ń bi pé tádánwò bá ti sọ̀kalẹ̀ kò sí aburú ńbẹ̀ nítorí àwọn ẹgbàá wa tí wọ́n gbà wá látọ̀dọ̀ ìyàwó Aisha náà sì ni àfáwà Ishaq ibn Rahawayh lòun náà sọ pé ìyàwó Aisha
ó ní tá à ń pè ní tẹ̀mímọ̀ tá ànábì ní àwọn èèyàn máa dè mára òun nìyí tán máa dè mára ká ṣáájú kí àdánwò tó ṣẹlẹ̀ ṣáájú kí ìṣòro tó dé ni wọ́n ti dè é mára kalẹ̀ always guiding àwọn always guiding ń pé jẹ́ dè é mára máa fi wẹ̀ kalẹ̀ kí ìṣòro tó dé díẹ̀ ọmọkùnrin ò tó àwọn yẹn ni ìyàwó Aisha ní ànábì sallallahu alayhi wa sallam ń takò ìyẹn ló fà á táwọn Malik àtàwọn mìíràn tí wọ́n fi faramọ́ èyí tí wọ́n faramọ́ nìyẹn wọ́n ní ìyàwó Aisha wọ́n gbọ́ látọ̀dọ̀ rẹ̀ tí ń sọ pé ó kórìíra ma yu'alliqu nisa ala anfusihin ní táwọn obìnrin máa dè mára ẹ ti gbọ́ ẹ̀yin aboyún ní tẹ́ ẹ̀ máa dè mára ni wọ́n ní ìyàwó Aisha ó kórìíra ẹ̀ púpọ̀ bóyá ó jẹ́ nu oyún ni àbí kì í ṣe nu oyún dè mára fún protection wa ala subyanihinna àti yìí tẹ́ ẹ máa dè mọ́rùn àwọn ọmọ tẹ́ ẹ máa gbé pàrọ̀ sí wọn lọ́rùn nítorí pé bóyá ó jábí kú àbó jẹ́ kinní kan kẹ́mi kan má bàa máa dà á láàmú wọn kórìíra ẹ̀ púpọ̀ wọ́n tún gba ìgbà wá Qasim ọmọ Muhammad tó gbọ́dọ̀ dé ìyàwó Aisha dàgbà ó ní ìyàwó Aisha ó ní kọ́ọ̀lá tí ó sọ níjọ́ kan pé ma ulliqa ba'da nuzulil bala èyí tá a bá dè mára lẹ́yìn tí ìṣòro ti dé tá a bá dè mára falaysa bi tamima òun ò sínú tẹ̀mímà tí wọ́n lá Nabi sallallahu alayhi wa sallam tó ní ká má dè mára èyí ni ibi a lè gbé ọ̀rọ̀ àdìpín mára àdìpín mára àdòkúta mára fáboyún àtẹni tí ìṣàboyún náà tí ń de nǹkan míì náà mára àbá sì jẹ ẹ̀kan tán ní ọwá jẹ nítorí kójú kan ó má bàa wọ̀ ọ́ pa kí eléròkérò kan ó má bàa de oyún mọ́ nínú ibi tá a lè rí gbé kàní kò tọ́ fún obìnrin mùsùlùmí àti ọkùnrin mùsùlùmí náà láti fi nǹkan kan ṣe ìṣúgbà àti ìṣọ́ kí ìṣòro tó dé tí ìṣòro bá wá dé tán náà wọ́n fi májẹ̀mú sí pé àwọn èyí tá a lè ṣe tá a lè fi ṣúgbà ara kó jẹ́ bí ìta dákọ Ọlọ́run ọba sí àbá kọrúkọ Ọlọ́run ọba síbẹ̀ àbá kọ àyá Al-Qur'ani síbẹ̀ á ti sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lérí ọ̀rọ̀ yìí tẹ́ ẹ̀ bá gbàgbé bóyá bí àwọn ọdún bíi 3-4 sẹ́yìn tá a ṣe bí almost 1 hour la fi ṣe lecture lérí nǹkan dídì mára èyí tó bá tán bá han orúkọ Ọlọ́run ọba sí èyí kí ni gbogbo school of thought Islam sọ lórí ẹ̀ àwọn hadith tó wá lérí ẹ̀ àyànnàná àwọn ìwo lọ́lá láàfíà ìwo ni ọ̀lá láàfíà tẹ́ ẹ̀ bá gbàgbé lérí ìkànnì wa yìí náà ni tẹ́ ẹ bá lè wà nígbà tá à ń sọ̀rọ̀ ẹbọ ṣíṣe nínú Islam so èyí tó bá ti jẹ́ sí pé hàn tú àbí wọ́n kọ orúkọ Ọlọ́run ọba sí aya Al-Qur'an ni wọ́n kọ síbẹ̀ àbí àwọn àdúrà títúmọ̀ wọn dà Imam Malik àpọ̀lọpọ̀ àfa Islam wọ́n fara mọ́ based on ẹ̀rí tán rí látọ̀dọ̀ ìyàwó Aisha pé ó bá ti jẹ́ sí pé orúkọ Ọlọ́run ni wọ́n kọ sí àbí nǹkan tí ò burú ni wọ́n kọ sí tí gbogbo ẹ̀ ṣáà ń jẹ́ pé wọ́n fi ń sọ fọ́lọ́run pé ṣàánú mi ṣe dáadáa fún mi protect mi ṣọ́ mi kúrò níbi aburú ni wọ́n hàn sínú pépà àbáyá Al-Qur'an àbí ya Hafiz àbí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wá di pépà ni wọ́n ní òfin sára àbó òfin sí ibòmínà àbọ̀ kọ́ sínú wọ́n ṣe ń pe òka àti gbogbo ohun tí mọ́ wà lára omi ni àbó lẹ́ẹ̀mọ́nú mọ́tò kò sáburú ń bẹ̀ orúkọ Ọlọ́run ọba ni ọ̀rọ̀ Ọlọ́run ọba Al-Qur'an kì í ṣẹ̀dá táwa ni a ó ti gbọ́kànlé kì í ṣẹ̀dá ọ̀rọ̀ Ọlọ́run ọba ìròyìn rẹ̀ ni kì í ṣe ẹ̀dá tá nígbà náà ó ti wá gbọ́kànlé nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba wọ́n fara mọ́ ilé wọ̀nyẹn ní tó bá sì rí ti ń ṣe léyìn mọ́ pé lẹ́lẹ́bọ̀ o mọ́ pé lólóṣà o mọ́ lò ní kírun lẹ́yìn rẹ̀ o tó bá ń ṣe léyìn aláìmọ̀kan ẹ̀sìn gbáà ni ọ́ àmọ́ bá ti jẹ́ sí pé ẹ lọ wá wọ́n ṣe ń pè ìgò kan lẹ́lọ̀ ẹ wàá lọ mọ́ ewé kinní kan ẹ fàtàrí sí ẹ wàá sa yọ wàá gbẹ ẹ wàá ṣe kinní kan ẹ wàá dè mára gbogbo ilé wọ̀nyẹn ẹ bá ti wá dè mára yọ mọ̀ wá pé kódà béèyàn bá perí rẹ̀ láburú yọ ya wèrè ni gbogbo eléyìí náà wọ́n gangan ti ya wèrè fúnra rẹ̀ o kankan tó sàṣì ọ̀wọ́ gan ọmọ n tó ń ṣe mọ́ eléyìí hàn ó ti gbé ọ kúrò nínú ẹ̀sìn rẹ díẹ̀díẹ̀ pàtàkì jùlọ tó o bá ti gbára lé pàtàkì jùlọ tó o bá ti gbẹ̀mí lé kódà bó o ti gbára lé náà kì í ṣe nítorí ẹ kó ṣe èyí ni ìrántí tí a mú wá fúnra wa lénìí tá a fẹ́ kó pọ̀ jù a fẹ́ kó gùn jù gẹ́gẹ́ bí àṣà wa ọlọ́mọṣẹ́ àgbà lẹ́sìn fẹsìn rẹ yé wa lójú ẹ̀yin aboyún tẹ wá wà nínú oyún kí lẹ́ẹ̀ máa fi ṣèṣọ́ra nígbà tẹ wá ní amọ̀ṣe lè mọ̀ ẹ́ sá fún wa ní mi Al-Qur'ani ti tó èyí tó Al-Qur'ani kò tún béèrè nǹkan míì mọ́ Al-Qur'ani náà ti tó kò sí àyà tẹ mú bẹ̀ tí ò lè sọ yín ọ̀rọ̀ Ọlọ́run ni kò sí àyà tẹ lò ń bẹ̀ tẹ́ lò ọ̀rọ̀ Ọlọ́run ni wa nunazzilu minal Qur'ani á ti sọ̀kalẹ̀ nínú Qur'ani yìí ma huwa shifa'un ní tí ó máa jẹ́ wòsàn fún gbogbo àìsàn yín wa rahmatul lil mu'minin yóò dẹ̀ máa jẹ́ ìkẹ́ fún yín thumma sabila yassarahu tó ẹ bá dún ní máa yà ní ẹ̀yin aboyún ẹ mọ̀ bí wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra àyà àwọn náà tẹ́ bá dún ní mọ́ dáadáa bí mo ti kà á yìí tẹ́ ń ká dáadáa ẹ bí wẹ́rẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run bẹ́ẹ̀ ni àyà Al-Qur'ani tó sọ wípé idha zulzilatil ardu zilzalaha wa akhrajatil ardu athqalaha
débẹ̀ yẹn ẹnu wọn tí mo ra kà wọn tẹ́ bá tẹnumọ́ tẹra mọ́ dáadáa ẹ bí wẹ́rẹ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ bá súnmọ́ àwọn àfáà gidi wọ́n máa fi wọ́n hàn yín nínú alukur'an nínú sunna nabi sallallahu alaihi wasallam àdúrà wà ń bẹ táwọn aboyún lè máa ṣe tí ó máa sọ wọn kúrò lọ́wọ́ àwọn èṣù ayatul kursi muawizatan kúlọ̀ àwọn sọ̀rọ̀ bin nas àti birabbil falak ẹ̀dùn ní mọ̀ dáadáa kò sí pé olùwo nípa kan ìyẹn ju abẹ́rẹ́ lọ ó ju òkúta lọ kí ní ń jókúta lẹ́bi ayatul qur'an tọ́lọ̀ ní law anzalna hadha al-qur'an ala jabal àpáta gan tó jẹ́ olórí gbogbo àwọn òkúta oyin ni gan tó bó ṣe lágbára tóun tá a bá sọ alukur'an kalẹ̀ sórí ẹ̀ tó bá jóun la sọ kur'an kalẹ̀ fún tí èsì nìyẹn la ra'aytahu khashiyan wọ́n dẹ̀ fọ́ wọn máa bẹ̀rù ọlọ́run min khashiyatillah látara bẹ̀rù ọlọ́run so látara bẹ́ẹ̀ agbára òun lágbára ọlọ́run ọba ní tí yẹn lè dìrọ̀ mọ́ tí ò ní ṣubú láéláé òun ni òkú ọlọ́run ọba ọlọ́mọṣà fún wa dìrọ̀ mọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.